Africa Content TV. Olóṣèlú wo lẹni tó lè ṣe dáadáa báwo táwọn ní ìfẹ́ ìdè láti kékeré owó ni mo fi mọ̀ kò tọrọ owó lọ́wọ́ mi rí wọ́n máa fún mi lọ́wọ́ ni láti ọmọdún mẹ́ẹ̀ẹ́dógún ni mo ti lọ fẹ́. Ọmọ ṣe kọ́ ní ẹ̀fọ́ wípé ó kọ̀ lórí ẹ̀mọ́ kọ́lọ́ ọ̀tá mi máa yọ̀ ní ìbẹ̀rẹ̀ nígbà ìjọ ẹ̀sùn ní ìgbàlú káwọn tó dùn ọlọ́lọ́sọ ọlọ́lọ́sọ òṣèkọ̀ọ́ kájọba ọdún ẹ̀jọba ẹgbẹ́ bọ́lá ẹ̀kọ́ bá bẹ̀rẹ̀ kí ìjà ìgbé ìrọ́ ni wọ́n bá ojú ilẹ̀ tó wà orin tí mo ti fi ní tẹ̀lú láti 1989, 1990, 2000, 2001 òun ni mo kọ́ lọ́wọ́lọ́wọ́ lọ́gbùgbù ẹ̀ mi ò kọ́ ní búrú ìlọ́ba bàráfíà ìpá ọlọ́pàá ọ̀la mi kì í ṣe lórí ìlú. Ó ṣe ní ọmọ ìyá lọ́jà èdè ọmọ ìyá lọ́jà èdè ọmọ ìyá lọ́jà èdè. Bàbá náà bí ẹni bó orin tí mo ti kọ́ fún kẹ́kú oníkẹ́yìn kọ́lọ́hún máa sọ. Kọ́lọ́hún máa sọ. Ṣébúlé lọ́wọ́ lọ́wọ́ bó sì lọ́wọ́ lọ́wọ́ àbá tó sì sílẹ̀. Kẹ́kú lórí kan lóríṣiríṣi tí mo ní lọ́wọ́. Kẹ́kú sọ sí lọ́sí orin kan ènìyàn ṣébi rán ilé sí orin kan ọmọ ìyá mẹ́ta lẹ́bi ìrànwọ́ tí wọ́n lówó lọ́wọ́ ọmọ ìyá mẹ́ta lẹ́bi ìrànwọ́. Èèyàn bàbá ọba ló tó ní. Ọ̀gá ọba. Kékeré owó ni ayẹyẹ kékeré
gbogbo èkó lápẹjọ síbí. Ìṣòro ṣòro nìkan ṣoṣo ṣoṣo ṣoṣo. Pẹ̀lú oṣù lọ síwájú, wá ní ilé ẹ̀kú, wá ní ìṣúlẹ̀ lọ, wá ní ìjọ ìfọ̀mọ̀tẹ̀ fún wá ní ìjọ wọ́n ní wọ́n fẹ́ mọ́ sọ̀dí ìlọ́wọ́ ìlọ́wọ́ ẹ̀dá sọ̀rọ̀ lẹ́yìn Ìbàdàn wò ayé ìwò ẹ̀dá sọ̀rọ̀.
Àwọn tó bí mi mọ́ àwọn tó lábì àwọn tó kàn ṣe sí ilé ìwé wà lọ́wọ́ lẹ́yìn ìpàdé wọ́n ṣe sí ìjọba ní. Wọ́n bá tó bá di gọ́ọ̀nà ṣòkòrò tó bá di gọ́ọ̀nà gbogbo ṣòdì ṣe rẹ̀ ni o. Ẹni tó náà tó bí gọ́ọ̀nà gbọ́dọ̀ wọn mo náwó ní. Bàbá tó jókòó yẹn sọ̀rọ̀ kó di gbọ́dọ̀ ọba bẹ́ẹ̀ kó di gbọ́dọ̀ ẹ̀dọ̀ wá. Ẹ̀dọ̀ wá máa ṣe àbò sí i. Ẹ máa ṣe àbò sí i. Ẹjọ́ náà mo fẹ́ kọ́ nípa fún yín. Wọ́n fẹ́ kọ́ ní ó máa ń jó. Kí ló máa jó? Kí ló máa jó? Kéèyàn wà kọ́ wọ́n ẹ̀ méje jùlọ. Kò ní ṣe é ṣe é. Kéèyàn wá ọmọ ẹ̀yẹ ìgbà òdì ṣeéṣe ọmọ tó bá wọ̀ odò ọmọ tó bá wọ̀ odò iye mọ̀já iye mọ̀já ìdáríjì ò sí kọ́mọ̀ tó ọ̀rọ̀ tó lọ. Wọ́n lè múlẹ̀ dúdúdúdúdúdú wọ́n mú lè kọ́ ọ́. Lédè sí wọ́n máa mú dọ́dọ̀ wọ́n mú.